kò bọ́lá jẹ́ ara mi níṣẹ́ wà bíbù àtọ̀dá onímọ̀ tó pọ̀ Fásọmọ láti kún mi àti èwo lọ́ba fi kún rẹ̀ torí pé àkíkóríṣi nínú ayé ṣe ló yẹ ká yan àwọn akíjà ní dání ó yàtọ̀ gan sákídáre ọpẹ́ fọ́lọ́run àkíyàn lọ́yọ̀ ọlọ́run fún wa àṣewà bíbù dàrẹ́ lóore tó bá fi fún wa iná ló fi máa lọ ṣẹ́rọ mọ́tòkùn bí ní ọjọ́ àtọ̀dájọ́ bàbá tóbi àdàmọ́ babalágége. Ok, ìwé tẹ́ ń kàrí kò sí nǹkan ní ilé ìyàlẹ̀ àkù irọ́ ló wà ń bẹ̀. Now ẹ jẹ́ ń ṣe báyìí torí àsìkò ṣé Jésù gbọ́ Kristi rí nígbà tó wà láyé? Ẹ jẹ́ má pẹ̀rẹ̀ wá ẹ bá ṣe Matthew chapter 2 no Luke 2:21 Kristi Jésù ò gbọ́ rí tó fi kú láyé. Christian tẹ́ ń jẹ́ ẹ lè jọmọ lẹ́yìn Jésù láéláé. Luke 2:22-21 jàre. Nígbà tí ìjọ mẹ́jọ sì pè láti kọ́ wọn náà ní ìlà àpòrúkọ rẹ̀ ní Jésù. gbọ́n ní Kristi wá wọlé tó fi ń jẹ́ Jésù Kristi. gbọ́dọ̀ ti rí Kristi torí màá tó bí Jésù náà pè ìgbọ́n ní Kristi wá wọlé tá a fi wá yọ Christian látara Christ táwa ń sọ pé Christian ni o ọmọlẹ́yìn Kristi ní túmọ̀ ẹ̀ bó ló ti wọlé. verse 11. mi gbọ́. verse 11. èwo ni verse 11. that same chapter. chapter Luke àbí. chapter 2. ok Luke 2 verse 11 ok. ó ní nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú Dáfídì tí í ṣe Kristi. ta ló sọ bẹ́ẹ̀. títí débi tí ẹ̀gbọ́n tí mò ń sọ wọn tí ìsọkọ Jésù ń gbà yẹn ta ló wá pè ní Kristi tá ń pè é tó nígbà tán bí Jésù sáyé wọn kò kọ ẹ ní Jésù wọn lè ti ń sọ Kristi kó ohun tó dé bó ló ti wá rí Kristi ẹni tó sọ̀rọ̀ yẹn ta ló ẹni tó sọ̀rọ̀ yẹn. Gabriel òun ló pè ní Kristi gbàtọ́ wá bí Jésù kọ́ kí ló tàn pè ní Kristi ẹ̀wọ̀n tó bí wàhálà yẹn Gabriel ló pe Kristi translation ló dá wàhálà lẹ̀ Messiah ni Gabriel pè àwọn kèfèrí ilẹ̀ Róòmù tí wọ́n translate ọ̀rọ̀ Jésù ni wọ́n fi Kristi sí àpẹẹrẹ rẹ̀ ẹ bá ń ṣe John 1:41 John 1:41 Jésù gbọ́ Kristi tó fi kó láyé kó gbọ́ rí Jésù Kristi Jésù ò gbọ́ rí wọ́n tàn yín ni o so Kristeni kò túmọ̀ sọ ọmọlẹ́yìn Kristi ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn ọmọlẹ́yìn Jésù kọ́ ọmọlẹ́yìn Kristi ni translation ọ̀dọ́ alálẹ̀ John 1:41. òun tètè kọ́ rí Símónì arákùnrin. bẹ́ẹ̀ni. òun ti kára rẹ̀. bẹ́ẹ̀ni. ó sì wí fún un pé. àwa ti rí Mèsáyà. àwa ti rí Mèsáyà. ìtumọ̀ èyí tí ṣe ṣẹ̀sìrìsìn Mèsáyà ni áńgẹ́lì sọ́njọ́ náà lọ́hùn kò yẹ Kristi o àti bí Mèsáyà kan fún wa nítumọ̀ ẹ o kò yẹ Kristi tó ń translate Bíbélì láti Hebrew lọ sí Greek ni wọ́n yọ Mèsáyà kúò náà fi Kristi sí so Jésù gbọ́ Kristi rí so the word Christian yẹn Jésù ò lè gbọ́ rí so why are you Christian tí Jésù ò gbọ́ rí. ọmọlẹ́yìn Jésù ọmọlẹ́yìn Mèsáyà ọmọlẹ́yìn Kristi. àlàyé Kristi dànù Jésù ò gbọ́ rí. now ìbéèrè mi ìwárì ẹ bá ń ṣí Matthew chapter 15 verse 24 ẹgbọ́n tí Jésù tún wí. ẹ máa ń bèèrè kó máa bọ̀ o Matthew 15:24
Matthew orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹrìnlélógún. Matthew 15:24. ṣùgbọ́n ó ní ṣùgbọ́n ó dáhùn wípé Jésù dáhùn wípé a kò rán mi a kò rán mi bí kò ṣe sí àwọn àgùntàn bí kò ṣe sí àwọn àgùntàn tí ó nù ilé Ísírẹ́lì tó yẹ kí ni tí ó nù. ta ló sọ̀rọ̀ mẹ́ Jésù àbẹ́yìn? Jésù ni. ẹ Jésù ọkàn yín ó láàrán mi sí yín kí ló fẹ́ gbọ́ ó ní a kò rán mi sí ogbà àgbáńlá ayé o bí kò ṣe sí àwọn àgùntàn ilé tó sọnù ní o kò ṣe gbogbo ọkọ àwọn tó sọnù ní o kí wàá ní tiwa mẹ́. èmi gbàgbọ́ pé lára àwọn tí ó nù ara àwọn tó sọnù láti ara Ádámù irọ́ o òun ni Ísírẹ́lì ayé ti wọ́ wọ́n wá. bọ̀ kó lè yé wọn ta ló ń jẹ́ Ísírẹ́lì bonísọ̀rọ̀ ti ṣẹ̀ wá látọ̀rọ̀ ta ni Ísírẹ́lì ọmọ Jákọ́bù. ẹ̀sìn Genesis ta ni Ísírẹ́lì gangan Ísírẹ́lì gangan fẹ́ mọ̀. Jákọ́bù. ẹ ṣeun now ẹ rí i pé Ádámù kọ́ lọ́lọ́run ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí Jákọ́bù ló bí ìran Ísírẹ́lì 12 Jákọ́bù gbà tó bọ́ Ọlọ́run jà tó borí Ọlọ́run bí Báíbù ṣe gbé wá lọ́lọ́run wá sọ pé a kì yóò porúkọ ẹ ní Jákọ́bù bí kò ṣe Ísírẹ́lì ní Genesis chapter 32 láti verse 24 to 30 lọ́rọ̀ yẹn ti wáyé so Ádámù kọ́ lọ́lọ́run fẹ́ dí pẹ̀lú ọmọ Ísírẹ́lì pọ́nbélé látọ̀dọ̀ Jákọ́bù ló ti bẹ̀rẹ̀ Jésù wá ní a kò rán mi bí kò ṣe sí àwọn àgùntàn ilé Jákọ́bù tó sọnù ìtumọ̀ ẹ̀ nìyẹn náà ṣé ìjọba Jákọ́bù ni mo wá dámọ̀ lẹ́yìn náà ṣe wọn Jákọ́bù láwọn ìran ọ̀ràn náà àmọ̀ràn wa odò àlóbíà wa kò dẹ́ sọmọ Ísírẹ́lì. ṣe rí ohun kan tí mo mọ̀. tẹ́ ẹ mọ̀ àbí tí Báíbù sọ. tí ó dẹ̀ dá mi lójú. ẹ ok kí ló dá yín lójú. òun ni wípé Jésù yìí. èmi mọ̀. báwo lẹ ṣe mọ̀ ọ́. pé ó jẹ́ ẹ̀mí Ọlọ́run. gbogbo àná lẹ̀mí Ọlọ́run. ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. gbogbo àná lọ̀rọ̀ Ọlọ́run. mo dẹ̀ gba ọ̀rọ̀ yẹn gbọ́. ọ̀rọ̀ olè gbàgbọ́ kí lè gbàgbọ́ nínú ẹ̀rọ. ọ̀rọ̀ Ọlọ́run. ó kẹ́dú kí lè gbàgbọ́ nínú Jésù náà kí lè gbàgbọ́ nínú Jésù. mo gba Jésù gbọ́ pé ó jẹ́ òtítọ́ nípa Ọlọ́run ó jẹ́ ọ̀rọ̀ ó sì jẹ́ ẹ̀mí àti ọmọ. so eléyìí. mo ń bọ̀ kò yé mi mọ́ o sọ́lọ̀ ló bí Jésù ni. ẹ jẹ́ kí n land sa. ìgbàgbọ́ mi nínú ẹ̀ ó dẹ̀ ń mú èmi lára dá. ṣe rí gbàgbọ́. èmi dẹ̀ ń sọ fún àwọn ẹlòmíràn. ìsọkúsọ lẹ́ ń sọ fún àwọn ẹlòmíràn kò dáa ẹ mọ tó ṣẹlẹ̀. tó bá jẹ́ wípé tó bá jẹ́ wípé ìsọkúsọ ni. ẹ mọ tó fà á. tí wọ́n dẹ̀ ń gbàgbọ́ tó dẹ̀ ń wọ́ọ̀kì fún ẹ ó máa wọ́ọ̀kì. a jẹ́ wípé kò ní ṣiṣẹ́. irọ́ máa ṣiṣẹ́. àwọn tó ń bọ̀gùn ṣé kò ṣiṣẹ́ fún àwọn tó ń bọ̀gùn. ṣe rí àwọn nǹkan kan bẹ tí orúkọ Jésù Kristi tí à ń pè ìyẹn àwọn Kristẹni tó ń jẹ́ fún wọn. kí ló jẹ́ fún wọn. tó jẹ́ pé orúkọ yẹn tó ń jẹ́ fún wọn. torí pé Bíbélì ní orúkọ yẹn Jésù Kristi ní kí gbogbo ẹkún kí ó máa wólẹ̀. Jésù náà dẹ̀ sọ wípé ohunkóhun tí ẹ bá béèrè ní orúkọ mi ìyẹn lọ́dọ̀ Ọlọ́run ó lóun máa ṣe. ẹ máa gbọ́ àwọn tó jóná sí ọ̀nà ọ̀tẹ́dọ́lá wọn àpòkọ Jésù. irọ́ orí ọ̀fẹ́ ó yàtọ̀ sí orí ọ̀fẹ́ ṣe rí ẹni tí orí ọ̀fẹ́ tiẹ̀ bá ti expire tó bá tiẹ̀ orí ọ̀fẹ́ máa ń expire lórí èèyàn. bí n bò dúkọ̀ tó kú sínú plane orí ọ̀fẹ́ expire ni. ṣe rí ẹni tó bá rí àánú Ọlọ́run gbà ohun tó dá kí gbogbo èèyàn máa gbèrè fún ni pé Ọlọ́run jọ jẹ́ kí n rí orí ọ̀fẹ́ láti lọ. kí náà ń pè lórí ọ̀fẹ́ náà ẹjẹ́ adákẹ́ jọ. orí ọ̀fẹ́ nìkan tí èèyàn ò ṣiṣẹ́ fún. tó kàn rí orí ọ̀fẹ́ ni ó kò rí gbà. kí náà ń pè ní iṣẹ́ rẹ fẹ́ ṣe fún. iṣẹ́ ni nǹkan tí ènìyàn ṣe iṣẹ́ ti Ọlọ́run àbí iṣẹ́ ti ara. méjèèjì. iṣẹ́ ti ara ni téèyàn ń ṣiṣẹ́ fún tó ń gbowó. iṣẹ́ ti Ọlọ́run wá gọ. iṣẹ́ ti Ọlọ́run ni gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìwé John chapter 6 verse 29. ok pé kí ni.
pé iṣẹ́ ọlọ́run àwọn èèyàn ń bí léèrè pé fi iṣẹ́ ọlọ́run hàn wá àwa fẹ́ káwa kó lè ṣe ó ní iṣẹ́ ọlọ́run òun nìyí wípé kí ẹ̀yin kí ó gba ẹni tí ọlọ́run rán kí ẹ̀yin kí ó gbà á gbọ́ bó ṣe sọ nìyẹn ẹni tí ọlọ́run rán kí ẹ̀yin kí ó gbà á gbọ́ bó ṣe pè é nìyẹn. Jésù ọlọ́run ló rán o bẹ́ẹ̀ ni but Jésù ní ọ̀rọ̀. so ibi tí èmi ń lọ òun ni pé ìgbàgbọ́ èmi nínú orúkọ Jésù Kristi tí ọlọ́run fi fún yín pé tí n bá ti ń pe ọlọ́run nípasẹ̀ rẹ̀ òun á máa jẹ́ mi pé ẹ̀gbọ́n tí mo sọ tí mo dẹ̀ ń sọ fún àwọn ẹlòmíràn ẹ jẹ́ sáré síbì kan fún yín táwọn ẹlòmíràn ń gbàgbọ́ wọ́n dẹ̀ ń rí. ṣẹ́rí tó ń pè ní gbàgbọ́ ni ó tẹ́ ẹ lérò ẹ ṣí Matthew 21 verse 22 dọ́gbọ́n ẹ̀jẹ̀ pé Jésù kọ́ lọ́ọ́ kádùn ẹni tó gbà Jésù bò ó ẹ nídìí Jésù rárá ń gbèsè ayé yín kádùn ẹni tó gbà ní ẹgbẹ́ bíbélì Jésù sọ̀rọ̀ ẹgbẹ́ Jésù máa sọ̀rọ̀ ẹgbẹ́ Jésù sọ̀rọ̀ ẹ má ti kọ́ mọ́ ẹgbẹ́ Jésù sọ̀rọ̀ Matthew 21 verse 22 Jésù ló sọ̀rọ̀ èmi kọ́ ẹgbọ́n tó wí. ohunkóhun gbogbo tí ẹ̀yin bá béèrè bẹ́ẹ̀ni nínú àdúrà pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀yin ò rí ẹ máa rí gbà nídìí Jésù bò ó nínú Ọlọ́run. oríṣiríṣi ìgbàgbọ́ ló wà. ok àmín oríṣiríṣi ohun kan ni àwọn èèyàn ń gbàgbọ́ nínú. ta ló wá ń gbàdúrà wọn ìbọ́lọ̀ ni. ìgbàgbọ́ nínú igi ìgbàgbọ́ nínú ẹ mọ̀ pé ọ̀nà tí àwọn ènìyàn ń gbé àdúrà wọn gbà bẹ́ẹ̀ ṣe wà yín sí lọ́sọ̀ ọ̀dọ̀ Ọlọ́run. ẹgbẹ́ kan lórúkọ Jésù gan ẹgbẹ́kẹ̀lé gan o. ìgbẹ́kẹ̀lé mi nínú Ọlọ́run. ẹgbẹ́kẹ̀lé lórúkọ Jésù gan. bẹ́ẹ̀ ni gan. ṣe rí orúkọ tí a ti fi fún ni. ta ló fi fún yín. Ọlọ́run ni. níbo ló ti fi fún yín. pé nípasẹ̀ rẹ̀ ni ènìyàn máa fi dé ọ̀dọ̀ òun. níbo ló lè rí ẹ wá. dáadáa tó fi sọ ní John 14:6 yẹn pé èmi ni ọ̀nà yẹn ni pé ọ̀nà láti dé ọ̀dọ̀ Ọlọ́run. báwo lè jẹ́ ọ̀nà. ọ̀nà only lead sí ọ̀dọ̀ Ọlọ́run òun ni wípé di orúkọ Jésù láti gbàdúrà. ṣé express road ni àbí ládà. ọ̀nà tí a ò lè fojú rí ni ìgbàgbọ́ nínú orúkọ yẹn téèyàn lè fi gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run. ìyẹn ló fi jẹ́ ọ̀nà. ní gbogbo ọ̀nà orúkọ yẹn òun gangan ni. ẹ̀gbọ́n tí mò ń sọ ṣé ìyẹn ló fi jẹ́ ọ̀nà. ẹ̀gbọ́n tí Jésù wí ni ẹ ṣí John chapter 3 náà ẹ ṣí John 3 verse 12 bẹ́ẹ̀ bí kìíní kan iná kí n tó lọ bò mí. títà bá yanjú eléyìí àgbà máa parabulate ni John 3:12. bí mo bá sọ ohun tí ayé mo táyé fún yín tí ẹ̀yin tí ò bá yé yín ẹ̀yin ò ti ṣe. mọ́ tọrùn kò lè yé yín ẹ wá lọ John 17 verse 12 náà again John 17:12 ẹ tó lọ John 17:12 ẹgbọ́n tí Jésù wí Jésù bò ó máa ń fọ́n nìkan lórúkọ Jésù níbo John 17:12. nígbà tí mo wà. Jésù nígbà tí mo wà pẹ̀lú wọn ẹni ayé mo pa wọ́n lé orúkọ rẹ̀. kí ló sọ. lé orúkọ rẹ̀. orúkọ ta ni. àwọn tí ìwọ fi fún mi. ẹgbọ́n tí mo sọ ẹgbẹ́ látòkè John 17:12 yẹn. nígbà tí mo wà pẹ̀lú wọn. nígbà tí mo pẹ̀lú wọn ní ayé. mo wà mo ń pa wọ́n mọ́ ní orúkọ rẹ̀. ní orúkọ ta ni. ní orúkọ rẹ̀ ní orúkọ Ọlọ́run. now lẹ́yìn Ọlọ́run tẹ̀lé wá ń fi pamọ́ Jésù àbí. níbo ni Ọlọ́run yìí wà. ṣebí nínú Jésù náà ni. irọ́ o inú gbẹ́gbẹ́ ló wà inú Jésù bò ó báwo ṣàánú Jésù nínú gbọ́lẹ̀ ló wà sí. báwo ṣàánú Jésù ó wà nù mí ó wà nù gbogbo ẹni tó wà níbí. nínú ó wà nínú gbogbo ènìyàn. gbogbo ẹ̀ ló wà tọ́lọ̀ bá sí ẹ máa kú ni. ìdí nìyẹn tó ṣe fi orúkọ yẹn tí Ọlọ́run fi orúkọ yẹn. àní kò forúkọ kankan fẹ́nìyàn. ó fi orúkọ yẹn ó fi fún èmi. èyí tẹ̀yìn sọ ẹ̀ Paul ló sọ bẹ́ẹ̀ Paul ló sọ Jésù kọ́ ó fi orúkọ yẹn fún èmi àti gbogbo ẹnikẹ́ni tó bá lè. Mr. Sunday ẹ̀gbọ́n tí mo sọ nígbà Jésù wà láyé sẹ́ ó ní èmi ń pa wọ́n mọ́ ní orúkọ rẹ orúkọ Ọlọ́run ẹ̀yin wá ń pa èèyàn mọ́ lórúkọ Jésù báwo ló jọra wọn. but ó ní ohunkóhun tí ẹ bá béèrè ó ní orúkọ mi tí ẹ bá béèrè ní orúkọ mi
tẹ́ bá béèrè lọ́wọ́ bàbá ní orúkọ mi ó ní òun ni èmi ò ṣe. ta ló máa ṣe? Jésù náà ni ló máa ṣe. Jésù lè ṣe nǹkan àbí? ṣebí Jésù àtọlọ́run wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni. ẹ dákẹ́ o nínú ìtọ́mọ̀ náà sọ náà. nínú Jésù òun ni Ọlọ́run ti ń jọba. Jésù ò lè ṣe òkè ǹjẹ́ kí ni ọ̀rọ̀ lè ṣe? ṣé èèyàn lè rí ọ̀rọ̀ sójú? mi gbọ́. èèyàn lè rí ọ̀rọ̀ sójú. kò ṣe é rí. èèyàn ò lè rí. ṣùgbọ́n èèyàn lè rí ọ̀rọ̀ látara ènìyàn. èèyàn lè gbọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ di ènìyàn. kò dẹ̀ sí nǹkan kan tí Jésù tó lè ṣe láì ṣe wípé Ọlọ́run fún ní go ahead. ohun tí Ọlọ́run náà tí ò dẹ̀ lè dá ṣe ó lu ènìyàn. Ọlọ́run lè dá ṣe. ó lu ènìyàn. Ọlọ́run lè dá ṣe. kí ni Ọlọ́run lè ṣe? ṣe rí Ọlọ́run. empty vessel la wà. bẹ́ẹ̀ ni Ọlọ́run ń gba ọwọ́. ìdí nìyẹn tí Ọlọ́run ṣe fi èèyàn ṣe irinṣẹ́. ẹ ṣeun. náà ó lè tẹ orúkọ yẹn mọ́ ní ara. ta ló tẹ̀? Ọlọ́run ló tẹ orúkọ yẹn. níbo ló ti tẹ̀? ìdí nìyẹn tó ṣe fi orúkọ yẹn. àní Paul ló sọ bẹ́ẹ̀, Jésù kọ́. Ọlọ́run kọ́ ló sọ bẹ́ẹ̀. Paul ló sọ ìsọkúsọ yẹn. ó dẹ̀ ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run tú ni. ó ní ẹ gba Ọlọ́run gbọ́. ẹ gbà mí gbọ́ pẹ̀lú. ẹ ṣe òun ṣe kó di méjì. ẹ gbà mí gbọ́ pẹ̀lú yẹn. ẹ nà wọ́n di méjì. ṣebí orúkọ kan nìyẹn. pékinni ó ní orúkọ. ó ní ẹ gbọ́ Ọlọ́run gbọ́ gẹ́gẹ́ bí ẹni tó dá yín. ẹ gbà gẹ́gẹ́ bí ẹni tó rán sí yín. gẹ́gẹ́ bí òjíṣẹ́. ẹ fi òun ẹ fi gba Ọlọ́run gbọ́. irọ́ o bẹ́ẹ̀ kọ́ o. kẹ́ tó lè mọ Ọlọ́run kẹ́ tó lè mọ ẹ pé ọmọ ẹsẹ̀ lè mọ Ọlọ́run. ẹ ń tá a rán sí wọn ní Jésù òun ló máa fi Ọlọ́run hàn wọ́n. ẹ gẹ́ Ọlọ́run ò ṣe é rí Jésù la máa rán sọ́lọ́run. Jésù representative Ọlọ́run láàrin ọmọ Ísírẹ́lì. ṣóyé fún àpẹẹrẹ ẹ̀sìn máìkì tó wà lọ́wọ́ mi tó wà lọ́wọ́ kò lè dá sọ̀rọ̀. tẹ́ ẹ̀ bá wí kò lè wí bí kí o ṣe ní sọ́lọ́run gangan nìyẹn. tọ́lọ́ bá ti fún fèrè Jésù a máa fún jáde. tí yóò bá wọ pé èmi kọ́ ní ìtumọ̀ ẹ o Ọlọ́run ló rí fáàsì o. Jésù kò tó bẹ́ẹ̀ o Ọlọ́run ni o. mo ti sọ ní ṣáájú pé. ṣẹ́rí orúkọ yẹn Paul ló sọ bẹ́ẹ̀ ìsọkúsọ ló sọ. bó bá jẹ́ ìsọkúsọ èmi ti gbàgbọ́ ná. ẹ kí lè gbàgbọ́. orúkọ yẹn. irọ́ ni. tẹ́ ẹ pé ó pè ní ìsọkúsọ yẹn. ẹ̀gbọ́n tí mò ń sọ Jésù gan kọ̀ǹdẹ́ẹ̀mù tẹ́ ń sọ yìí. mo fara mọ́. orúkọ yẹn ṣiṣẹ́. ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀. ṣẹ́rí ohun tó bá gbé èèyàn tó gbé èèyàn. gbogbo tó dọ́kọ́ ni wúrà. ṣẹ́rí eléyìí. báwo ló ṣe gbè yín. ó tiẹ̀ ṣẹ́ni mọ́tò ni ẹni mọ́tò. ó tọ́jú wúrà lọ. ṣẹ́rí ohun tí mo ní. ohun tí mo ní. ó ju mọ́tò lọ. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ lè ní tèmi. ṣẹ́rí. èmi lálàáfíà. mo níyàwó. àjọ wà ní. mo lọ́mọ. ọ̀pọ̀ ẹnu fọ́lọ́ mo nílé. ẹni àlàáfíà mo ní mọ́tò. àlàáfíà yẹn ń bẹ. àjọ níní. kí ló special nù sí igi tèmi lọ. bẹ́ẹ̀ ni mo dẹ̀ ní ìyè. èmi náà níyè tí yìí ò sú ọ. ṣẹ́rí Jésù wípé èmi ní ìyè. báwo ló ṣe jẹ́ ìyè. báwo ló ṣe jẹ́ ìyè. àti òtítọ́. bẹ́ẹ̀ báwo ló ṣe jẹ́ ìyè. báwo ló ṣe jẹ́ ìyè. Jésù kọ́ ní ìyè. ṣẹ́rí èmi gbàgbọ́ pé Jésù ní ìyè. irọ́ òun kọ́ ó yẹ mẹ́rin sí wa. tí mo bá dẹ̀ fún àwọn ènìyàn. ẹ máa gbọ́ Mr. Sunday ẹ̀yẹ mẹ́rin tí ọkẹ́ mẹ́rin tèmi àbúrò Jésù kọ́ ní ìyè. Jésù ò ń ṣe ìyè. ṣe mẹ́rin wa. ẹ ṣí John chapter 12 ẹ kẹrin tèmi ẹ ṣe ẹ ṣí John 12 pásọ díkì mo bọ̀ àyànjú sọ̀rọ̀ lálẹ́ yìí tó gbé lọ ṣọ́ọ̀ṣì àmọ́. John chapter 12 verse 47 to 50 ẹ máa gbọ́ o wọ́n ti wá bẹ̀rẹ̀ sí pẹ́ náà. nísinsìnyí. ẹ máa gbọ́ o. nísinsìnyí. lè à ń pọ́n ọkàn mi lójú. John chapter 12 47 to 50. nísinsìnyí. lè à ń. òun kọ́ nìyẹn. bí ẹnikẹ́ni bá sì gbọ́ ọ̀rọ̀ mi tí kò sì pa mọ́. èmi kì yóò ṣe ìdájọ́ mi ní ṣèdájọ́ yín o. nítorí tí èmi kò wá láti ṣe ìdájọ́. mi wá dá yín lẹ́jọ́. bí kò ṣe láti gba ayé. mo wá wá oṣù kẹlẹ̀ gbàlà ni. ẹni tí ó bá kọ̀ mí. tí kò sì gbọ́ ọ̀rọ̀ mi. ó ní ẹnìkan tí ṣèdájọ́ ẹ̀. ọ̀rọ̀ tí mo ti sọ. ọ̀rọ̀ tí mo ti sọ. òun náà ni yóò ṣe
ìdájọ́ ẹ̀ ní ọjọ́ ìkẹyìn. Ẹ tẹ̀síwájú. Nítorí èmi kò dá ọ̀rọ̀ sọ fúnra ara mi, ṣùgbọ́n bàbá tí ó rán mi ó ti fún mi ní àṣẹ ohun tí èmi yóò sọ àti ohun tí èmi yóò wí. Èmi sì mọ̀ wípé ìyè àìnípẹ̀kun ní òfin rẹ̀. Ṣé Jésù wà ní àbọ̀ òfin Ọlọ́run? Nítorí náà. Nà ṣé Jésù ní àbọ̀ òfin? Jésù kọ́ òfin Ọlọ́run ní. But ẹnu ẹ̀ láti máa gbọ́ ńgbà tó wà láyé láàrin ọmọ Ísírẹ́lì. Òun kọ́ nìyẹ ó máa jẹ́ yè ta lòun. Èmi sì mọ̀ wípé ìyè àìnípẹ̀kun ní òfin rẹ̀. Jésù kọ́ ní ìyè àìnípẹ̀kun Jésù bò ó kò tó bẹ́ẹ̀. Ẹ mọ̀ tó yẹ tó bẹ́ẹ̀. Ẹ ṣe Mark chapter 10 Mark 10 níta fi kíní kan wọ̀nyí ó fọ́nì gan ó fọ́nì ẹ ṣì Mark mo ń bọ̀ ẹja ṣe 10 ẹja ṣe Mark náà mo ń bọ̀ ẹja ṣe Mark. Jésù ò ń ṣe ìyè sẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ mo ń bọ̀ ẹ bá ń ṣe Mark mo ń bọ̀ ẹja ṣe Mark. Ní ọkàn tèmi. Alẹ́ fọkàn yín lẹ̀. Èmi gbà. Ìgbàgbọ́ òdì nìyẹn. Ìgbàgbọ́ òdì yẹn dẹ̀ ń ṣiṣẹ́. Ó máa iṣẹ́ fún ológun náà. Ààyè lè ń lé. Ẹ̀gbọ́n jẹ́ bá ń ka Proverbs chapter 19 verse 12. Bíbélì ní àwọn ọ̀nà kan wà. Àwọn ọ̀nà kan wà tí ó dàbí ẹni tó dára ní ojú ọmọ ènìyàn. Ṣùgbọ́n ìgbẹ̀yìn rẹ̀ ìparun ní. Torí pé gbogbo kan da ìparun ló kù kí ló kàn pẹ́ gé pẹ̀lú yẹn. Ẹ bá sáré sí máàkù yẹn kí n tó lọ fẹ́ kọ́ ẹ̀yà ìṣẹ́ nǹkan máàkù yẹn sẹ̀. Kẹ̀kẹ́ Jésù ń ṣe iye kò lè fún wa ní iye láéláé. Òkè bá mi ṣí bí. Mọ́mọ́ Mark chapter 10 35 to 37 ẹ̀gbọ́n tó wí. Jákọ́bù àti Jòhánù. Wọ́n sọ̀rọ̀ kan bí kí lẹ wí. Èmi ti gba ọ̀rọ̀ kan náà. Kí lẹ gbà? Ọ̀rọ̀ kan náà tí mo gbà. Ẹ jẹ́ adákẹ́ o. Ọ̀rọ̀ kan náà tí mo gbà. Kí lọ̀rọ̀ náà? Òun náà ni Jésù ìṣe. Alẹ́ ẹ̀ mọ́ òun kọ́ ẹ̀ tí gbà gbàǹkà. Jákọ́bù. Jésù kọ́ ni iye. Jákọ́bù. Ẹ máa gbọ́ ọmọlẹ́yìn Jésù méjì rèé o. Ẹ wo bí. Jákọ́bù àti Jòhánù. Jésù ó ṣe iye. Àwọn ọmọ Sébédè méjèèjì. Ọmọlẹ́yìn ni wọ́n o. Wọ́n sì wá sọ́dọ̀ Jésù. Bẹ́ẹ̀ni. Wọ́n sì wí pé olùkọ́ni. Bẹ́ẹ̀ni. Àwọn ń fẹ́ kí ìwọ kí ó ṣe ohunkóhun tí àwọn bá ń béèrè lọ́wọ́ rẹ fún wa. Ó sì bí wọ́n léèrè wípé kí ni ẹ̀yin fẹ́ kí èmi kí ó ṣe fún yín. Wọ́n sì wí fún un pé fífún wa kí àwa kí ó lè jókòó. Ẹ máa gbọ́ wọ́n ń retí ìyà nígbà lọ́dọ̀ Jésù ni o. Fífún wa. Ẹ máa gbọ́ wọ́n ń béèrè ìyà nígbẹ̀kún. Ọgbọ́n ló lè ṣe. Fífún wa kí àwa kí ó lè jókòó. Bọ́lá Sunday ẹ máa gbọ́ mi. Ọ̀kan ní ọwọ́ ọ̀tún rẹ àti ọ̀kan ní ọwọ́ òsì rẹ nínú ògo rẹ. Ṣùgbọ́n Jésù fún ọ wípé ẹ̀yin kò mọ ohun tí ẹ̀yin ń béèrè. Kéyìn fún yín ní iyè ẹ̀ mọ́ tẹ́ ń béèrè. Ẹ̀yin kò mọ ohun tí ẹ̀yin ń béèrè. Tẹ̀síwájú. Ǹjẹ́ ẹ̀yin lè mu ago tí èmi ń mu? Ẹ̀gbọ́n mi yé ẹ̀gbọ́n tó ń kà o. Jésù kọ́ ní iyè o. Ẹ mọ ibi tí mò ń sọ. Ṣùgbọ́n mbọ̀ pàù kí ló ṣẹlẹ̀ mẹ́ẹ̀. Ẹgbẹ́sẹ̀ dáadáa mi ò gbọ́. Ago tí òun lè mu. Tí wọ́n bá lè mu. Kí ló wá ṣẹlẹ̀? Baptisi ta fi baptisi òun. Wọ́n bá lè kí. Kí ni Jésù wá wí? But nípa nǹkan tó ń dìmáàndì fún láti wà pẹ̀lú ẹ̀. Ìyá nígbẹ̀kún náà ń béèrè. Kì í ṣe titi òun. Ẹ ṣeun. Bí kò ṣe titi Ọlọ́run. Tá a máa fún wa ṣé Jésù wá jẹ́ ìyè nìyẹn? Ṣé Jésù wá jẹ́ ìyè nìyẹn? Ṣé rí èmi sì ń sọ fún yín. Pé kí ni? Wípé nínú Jésù. Torí Bíbélì tèmi ti sọ fún èmi. Pé yóò sọ fún yín. Ohun tí ìwọ ti gbà tó ti bínú. Ta sọ bẹ́ẹ̀ Pọ́ọ̀lù ní. Yìí mú sinsin. Kèfèrí ni Pọ́ọ̀lù yìí. Ó dẹ̀ ń dùn mí fún Bọ́lá Sunday. Ọlá lè péjú. Lábì gbàgbọ́ ẹ̀rọ dọ́là. Ẹ̀kọ́ zero mind ń ṣàìwọ̀ kò dẹ̀ jọ mí lójú náà. Ọlọ́run ti sọ wẹ́ẹ̀ nínú Qur'an fanabi náà. Nínú Qur'an chapter 6 verse kí ni yẹn náà? Verse 125 125 Ọlọ́run sọ bẹ́ẹ̀. Bọ́lá Sunday Ọlọ́run ti sọ̀rọ̀ gan ẹ máa gbé. Ẹnikẹ́ni tí Allah bá fẹ́ fi mọ ọ̀nà yóò sì gbàyà rẹ̀ fún ìsìlámù. ọkọ̀ ẹ̀rọ bó tọ́ rèé
ṣùgbọ́n ó ní ṣùgbọ́n ẹni tí Allah bá fẹ́ fi sílẹ̀ nínú ìṣìnà wọ́n ṣìnà lọ yóò ṣe ìgbáyà rẹ̀ lé koko ọkọ̀ wa lé yóò sì ṣe ní ihá tí yóò fún pé ohun tí pẹpẹ mo ti gbà irọ́ ni òbọ̀ mo gbà bí àyà ẹni tí ń gòkè lọ sánmà. pé mo gba irọ́ yẹn bẹ́ẹ̀ ṣe rí táwọn lè ṣe jù yẹn lọ ẹnikẹ́ni kì í wà sọ́dọ̀ mi bí kò ṣe nípasẹ̀. olórin yẹn ti kọrin ó ti parí ẹ̀ ó ní mo ti mọ̀nà yìí náà. alẹ́ mọ̀nà rárá kò yí padà Jésù lẹ́nà yìí tẹ́lẹ̀. ń bọ̀ ẹ̀ẹ́dúró ẹ̀dúró brasọ́nì ẹ̀dúró nínú orin yẹn brasọ́nì nínú orin yẹn ẹ máa gbọ́ brasọ́nì mo gbádùn orin yẹn ẹ máa lọ ìṣẹ́jú kan ẹni mo ti mọ̀ ọ̀nà èyí náà mo máa kọ́ rárá kò yí padà Jésù lọ́nà iye náà ẹ̀rẹ̀ Jésù nìyí wọ́n tún lọ́nà iye. àní mo ti mọ ọ̀nà iye. ọ ẹ̀gbọ́n tí mò ń sọ ta ni iye yẹn ta lọ́nà iye ta lọ́nà iye Jésù ni ọ̀nà òun ni iye. ta ni iye òun náà lọ́nà iye òun náà ni iye ẹ ṣe ọmọ yọ̀ǹda yín pásọ ní kí o parí ọmọ yọ̀ǹda èjì wa àwọn. síwájú ìparun àyà ènìyàn ṣe agídí ó nọ́mà. ṣùgbọ́n síwájú ọ̀la òun ní ìrẹ̀lẹ̀ wà. pásọ sọdíkì làwọn kristẹl làwọn ẹ jókòó ẹ jókòó kristẹl làwọn wọn ní ẹ jókòó. lórí tí mo ṣe bọ́ sí. ẹjọ lẹpọ ni ọmọ ìyá yín ni wọn. ọmọ ìyá yín ni wọn. ẹ ṣe sùúrù dáadé ra sọlú alánàbí kẹrin. ẹ ní yóò wá ànàbí ni. ayo sálà lálẹ́ sálà. ó fẹ́ lọ́pọ̀ ìpàṣọ sọ̀dí. adiyo. sálà ẹ yó. ayo. ọlọ́run akọ àmọ́. àmì o. ṣe rí sà nǹkan tí mo fẹ́ sọ ni wípé ọlọ́run ọba fi mí ní mọ̀nà ni. bẹ́ẹ̀ ni. àti wípé fẹ́ tó bá fẹ́. kò sí bí ìwé náà ṣe lè tóbi tó lè tu ọlọ́run. ó lè tu Qur'an lè tu. mo bọ̀ sà mo gbàgbọ́ mo gbà yín gbọ́ nìyẹn o mi ìbá yín ágì rẹ o. mi ti ágì. mi náà ní Qur'an. ẹ̀rí wà dáadáa. mo ní Qur'an tèmi náà ní tí mo kà sà. ẹ̀rí wà. mi ìbá yín ágì rẹ. bọ̀kọ́ tó ṣẹlẹ̀ ni pé ṣe rí ọ̀rọ̀ Jésù àti bí wọ́n ṣe wá àti bí wọ́n ṣe gbà àti bí wọ́n ṣe tu àti bí Jésù ṣe dé ilẹ̀ yìí ó ti wọ́ inú mi dẹ́ dùn pé ẹ sọ mi báyìí ní àwọn tó tu ìṣẹ́jú wa náà dàlẹ̀ ráhùn tó náà tó tu Kùránì tó tu sọ́nà. bẹ́ẹ̀ ìjókòó tù. Ọlọ́run á ṣàánú Àjàyí crowder tó tu sí Yorùbá Ọlọ́run á ràn lọ́wọ́. ẹ sà ọ̀rọ̀ Jésù sàmì nífẹ̀ẹ́ ká fi ṣe nǹkan tó yẹ pé àwa máa sọ ẹlòmíì tó ti rí tó yẹ pé wọ́n bí sínú Kristẹni ni tó dẹ̀ ti gbà pé ọ̀nà ìyè bó ṣe sọ títí wọn. tó yẹ kó kó omi wà tó ti tọ́. bó ṣe sọ títí wọn ṣùgbọ́n Hosea ti sọ ó láwọn èèyàn mi ṣègbè torí wọn ò ní ìmọ̀. torí wọn kò ní ìmọ̀. kò yẹ pé wọn ò ní ìmọ̀ yẹn sà ìmọ̀ yẹn ò yé wọn ni. alákọ̀ọ́kọ́ sà mo gbàgbọ́ torí mo ní àǹfààní láti lọ sí theology school mo dẹ̀ kà ó yé mi even gan inú bible inú church gan àwọn pastor mi gan dúró tì mí tá bá bẹ̀rẹ̀ tó láwọn mi ti máa sọ fún wọn inú mi dẹ̀ dùn pé àfáàyín kan sọ̀rọ̀ kan bí mo dé alákọ̀ọ́kọ́ sà kò síbi tí Jésù ti pera ẹ̀ ní Christian kò tí ẹ̀ ń ṣe Christian kò tí ẹ̀ ń gbọ́ rí kò síbi tó ti pera ẹ̀ ní Christian in fact bí a ṣe bí Ọlọ́run kàn fẹ́ mọ̀ lo Jésù bí àpẹẹrẹ fún àwọn Ísírẹ́lì ni kọ́ lè bá mọ̀ wípé òun ni Ọlọ́run ìdí tí oyún Jésù fi wá pé ọkùnrin ò bá obìnrin sùn nìyẹn ṣùgbọ́n torí pé àwọn bó ṣe ka ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ kìíní tó ní látètè kọ́ ṣe lọ́rọ̀ ti wà. ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. ibi tí àwọn ti wá ṣe mistake ni pé tá a bá béèrè lọ́wọ́ pé kí ni ọ̀rọ̀ yẹn gangan wọn ò lè tú. wọ́n lè pa àwọn tú lẹ́ẹ̀kan. kò wọn ò tú torí ibi tí mo wà lẹ́yìn lọ́hùn mo ti ń tẹ̀ ọ̀rọ̀ yìí ẹ sọ torí ọ̀rọ̀ yìí gangan ọ̀rọ̀ bíi letter word méjì báyìí ni b àti i ó tán. so tá a bá ní ká máa sọ sà ká máa jẹ pé àwa ń sọ̀rọ̀ àwa tí wọ́n ń ṣe àtàmọ́tàmọ́
èmi sì máa ń sọ o kò dẹ̀ sí ẹni tó sì wá challenge mi lé lórí ṣẹ́rí Christian tó mú wá fún ansìn Sadducee àti Pharisee ni sà torí mo kà ó yé mi débẹ̀ ni Sadducee àti Pharisee àti táìtì tó ń gbà o àti eléyìí tó ń gbà o àti wọ́n sì ń ṣe ìlànà àwọn Sadducee àti Pharisee ni ṣé wàá rí bíbélì tó náà kà kò pé mo ti sọ lórí bíbá ẹ. ẹ̀yin dẹ̀ lé lé tó pé. ẹ sà èyí tó sì tún mú wá gan pàápàá wọ́n sì tún mú bọ̀ ni torí wọ́n ṣe mú scripture wọn wá tó ṣe mú wá nìyẹn láti King James dé later a sọ fún wọn ọmọ NIV wá later ó rí bí mo ti sọ fún wọn pé ibì kan tún wà tó ń bọ̀ o wọn ò gbà mí gbọ́ àfi tí good news dé tó tún sọ títí ẹ̀ so kí ni mo fẹ́ fàyọ sà Christian kò yé wọn ni pé àwọn ni mùsùlùmí àkọ́kọ́ now ibi tí a ti fàyọ tabawo John 15 verse 9 kẹ́lẹ̀ka John 15:9 ẹ jẹ́ ń gbọ́ Christian mùsùlùmí àkọ́kọ́ ìrọ̀ kẹfìrẹ́ àkọ́kọ́. gẹ́gẹ́ bí bàbá ti fẹ́ mi. yes sir. bẹ́ẹ̀ ni èmi sì fẹ́ yín ẹ dúró nínú ìfẹ́ mi. ẹ ṣe rí ìfẹ́ tí bíbélì ń sọ yẹn sà tí Jésù sọ fún àwọn ọmọ ẹlẹ́yìn ẹ̀ ó ní kó dúró nínú ìfẹ́ òdodo. bẹ́ẹ̀ni. tábàdẹ̀ ní kí ni òdodo sà àwọn tó ń tẹ̀lé òdodo kí ni wọ́n tàbá ṣe sí lárúbáwá ẹjọ́ sà kí ni ìtumọ̀. àwọn sọ̀díìkì nìyẹn. ẹ̀yin lẹ pè bẹ́ẹ̀ sà. àwọn sìdíìkù. ẹ̀yin lẹ pè bẹ́ẹ̀ sà. àwọn sìdíìkù. ṣùgbọ́n gbàtẹ́mi kà á tí mo gbé tí mo yẹ̀ ẹ́ wò mo rí i pé Jésù ìgan fúnra rẹ̀ nígbà tó tún rán àwọn ọmọlẹ́yìn jáde tó ní tẹ́ bá dé ilé àwọn ọmọ Ísírẹ́lì o ẹ sọ fún wọn pé àlàáfíà fún yín tàbá ní sàlámù àlékún kìlómítà. àlàáfíà fún yín ni. ẹ ṣe gbà tí mo gbé yẹ̀ wò mo wá rí i pé àti Jésù fúnra ẹ̀ àti Muhammed bẹ́ẹ̀ ni pé Ọlọ́run tó rán àwọn méjèèjì ó mú ìlànà kan wá ṣùgbọ́n àwọn ata gbà á la gbà á sódì. nígbà tí ẹ̀sìn máa wọnú ìlú yìí àwọn tó gbé wá sínú ìlú yìí àtàwọn tó dé sí lọ́wọ́ bí àwọn olè àwọn oníjẹkújẹ àwọn ló bẹ̀rẹ̀ sí ní sọ àtàmọ́ tó wá di wípé àwọn tí wọ́n lọ tí wọ́n kọ tí wọ́n bọ̀ tó ti rí i pé ti máa dó sórí kíní mo lè mú offering mo lè mú tithe mo lè mú gbogbo ẹ̀ ok no problem a máa ṣe ṣùgbọ́n ibi táwọn ti wá ṣe mistake tá a bá ṣí John 14:13-14 ní ibẹ̀ ni àwọn ní ibẹ̀ náà ti mú orúkọ yẹn dání pé òkè Jésù yìí táwọn wá ń lò ṣùgbọ́n àwọn tó tún wá lo Jésù gan wọn tún wá lò bó ṣe yẹ kó lò ó torí ó ní Jesus Christ of Nazareth torí àbèrè lọ wípé Jésù wo lẹ́yìn sọ ẹ jọ sà ẹ bá mi kà. ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi. ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi. òun náà ni èmi yóò ṣe. òun náà ni èmi yóò ṣe. kí a lè yin bàbá lógo nínú ọmọ. bí ẹ̀yin bá béèrè ohunkóhun ní orúkọ mi èmi yóò ṣe é. ẹ ṣe sà ibi tí orúkọ Jésù Kristi ti jẹyọ nìyẹn nínú Bible ṣùgbọ́n bí wọ́n ṣe gbà á òun ló yàtọ̀ bí Jésù ṣe kọ́ wọn kọ́ nìyẹn wàláhì tàláhì ẹ bá ti máa ń sọ orúkọ Ọlọ́run wàláhì tàláhì ṣé kò ń ṣe orúkọ Ọlọ́run ni tí máa ń sọ Ọlọ́run àlọ́ bí kẹrì ẹ jọ ń tọrọ Ọlọ́run praise the Lord ẹ gbọ́ Ọlọ́run bá tóbi kí là ń ṣe ẹ jọ ń torí Ọlọ́run kò yàtọ̀ ẹ ṣe sùúrù sà tó bá sọ wípé Islam ní ìkóta bí mi sí ṣùgbọ́n gbà mí tí ìrìn àjò bá wọ́ ó yí Ọlọ́run inú mi dẹ̀ dùn lénìí pé ìrìn àjò tó wọ́ tí mo jáde pẹ̀lú ìmọ̀ tí mo lọ kọ́ gan mo tún fi ní ìmọ̀ sí ni torí èmi gan fúnra mi nínú ṣọ́ọ̀ṣì gan mò ń tákù wọn pé nǹkan tẹ́ ń ṣe yìí irọ́ ni mò ń tákù wọn pé ibi oníjésù ní kò gbà tight kò dẹ̀ sẹ́ni tó lè sọ fún mi pé ibi tó wà rèé ẹ sà ojú ọ̀nà tọ́lọ́run fi yín sí sà inú mi dùn pé mo pàdé rúyàn bí yín èmi wá síbí wá máa sọ̀rọ̀ àtàmọ̀ torí mo mọ̀ pé ẹ mọ̀ nǹkan tí ẹ ń sọ ẹ dẹ̀ ń gbé sí ẹ ń gbé yọ
ẹ̀dẹ̀ fi ń jẹ́ ká mọ̀ wípé ọlọ́run ọba nìkan ṣoṣo ní gbogbo ẹ̀dá pátápátá láti bọ̀wọ̀ fún. So àwọn Kristẹni, even in my findings of recent, gbàtẹ́ni sọ̀rọ̀ pé ṣé kí a máa forí balẹ̀ fún àwọn àwòrán pé kinní kan, ìfún láti gan of recent mo ṣe rí pé àwòrán Jésù tó ń lò yẹn kò ń ṣe Jésù gangan. His name is Robert Powell, he's a comedian in England. gbàgbọ́. ó jáde síta ni sà. no ẹnà. So tí Kristẹni tẹ́ bá mọ̀ lẹ́nu ẹ mọ̀ yẹn, Robert Powell ti jáde ó ní òun ṣe Jésù, I'm just an actor. ẹ má bẹ̀rẹ̀ mọ́. So ẹ jẹ́ ká wà careful ká má lọ ṣe ọ̀rọ̀ Ọlọ́run. So tá bá wà ní church tá à ń sọ̀rọ̀ fáwọn èèyàn, ẹ jẹ́ ká sọ̀rọ̀ Jésù gangan bó ṣe sọ. So tá bá máa dé ọ̀dọ̀ Ọlọ́run lọ́jọ́ náà, kí Jésù náà tó sọ yìí pé kúrò lọ́dọ̀ mi, ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀. ẹ ṣe kó má bàa jẹ́ ti ìpín wa, àti Christian o àti Muslim o, wẹ́ẹ́ èmi ò ṣe Ọlọ́run láti church. But nǹkan tẹ̀mí mọ̀ ni pé Islam òun ni shalom. Shalom is peace, Islam is peace. Tó bá dẹ̀ wá sí Africa ń bí báyìí ó yẹ ká gbà gbọ́. So kíyẹn dé sà. now ṣẹ́rí mo ní kọ́mẹ́ntì bẹ́ẹ̀ ṣẹ́rí shalom èdè Hébérù ni Greek lédè Kristẹni ẹ gbọ́ mi yé shalom èdè Hébérù ni Greek lédè Kristẹni ṣé àwọn yẹn máa ń mix ẹ̀ pọ̀ ni o ṣẹ́rí Christianity ó dé lẹ́yìn tí Jésù ò sí mọ́ ni ló fi jẹ́ pé origin Christianity Rome ló ti wá látara Christos not your Christ, látara Christ not your Christian, látara not your Christianity. Jésù ò gbọ́ rí pàápàá èdè Greek ni. Meanwhile nígbà Jésù wá sáyé mo kà lẹ́ẹ̀kan ó ní a kò rán mi bí kò ṣe sí àwọn àgùntàn ilé Ísírẹ́lì tó nù. so kí Kristi àwọn sọ pé Jésù làwọn tẹ̀lé wọn waste time ara wọn ni ntẹ́mi ibi point kìtẹ́ mi ọgọ́ nìyẹn. Jésù ò ní wọn ṣe pẹ̀lú Kristi rárá. ṣẹ́rí apostle Paul ló dé wàhálà alẹ̀ inú mi dẹ̀ lò pé lédè evangelist wà bí màmá wa retired colonel ìyẹn la máa sọ ní Ilé-Ifẹ̀ ta ni Paul ṣe. ṣé táàbà ọmọ ẹtí Paul ṣe àti mission ní a máa ní problem òun la ṣe problem láàárọ̀ yìí tábà mọ Paul wà láàrin lọ ṣọ́ọ̀ṣì mọ́ gbogbo ṣọ́ọ̀ṣì tá à ń dálẹ̀ ìgbékalẹ̀ Paul ni nígbà Paul wà láyé pé Paul ó ṣe kíní kó máa tó wà láyé ó dá ṣọ́ọ̀ṣì méje lẹ̀ ìkànnì Corinthian, Galatian, Ephesian, Thessalonica, Ephesian, Philippian àti Rome méje ló dálẹ̀ kò dá ẹ̀kọ́ kan náà ń búra. Jerusalem kò ní chọ́ọ̀chì rárá láyé Paul o kò sí tó yẹ chọ́ọ̀chì tó láwọn Júù ò gbà wọlé. Ó gbàgbọ́ pé Jésù ò kọjá Ísírẹ́lì kò dẹ̀ ní kọjá abẹ lọ́dọ̀ táwọn. Paul wá wò ó pé wẹ́ẹ́ Jésù la rán sẹ́yìn èmi la rán sí kèfèrí. Ó sọ ẹ má wọlé aṣọ ní Ilé-Ifẹ̀ ẹ má sí Jésù. Paul ní ìmọ́lẹ̀ àwọn Róòmù kèfèrí. Jésù ọkàn wọn gbọ̀ngàn ṣọ́ra alẹ́ yìí mo ń gbá ìsáàsì mi lọ́wọ́. ẹ ra sà. sọ́dà bí mo ń dúró de màmá adédi Ilé-Ifẹ̀. ọ̀rọ̀ tèmi tiẹ̀ sọ pé torí mi fẹ́ kọ́ ìmọ̀ ni sà. àkòsí wàhálà Ọlọ́run jẹ́ púpọ̀ ńlẹ̀ gan. mo dẹ̀ ti máa ń sọ pé ìjọ ti máa tún pàdé àwọn tó ní ìmọ̀ torí mi ti máa ń béèrè ọ̀rọ̀ yìí ti pẹ́ kò sí pásítọ̀ tó lè dá mi lóhùn àwọn afá mi máa ń yẹ ni. nígbà tí mo wo generation Africa tí mo wò wá sà láti Noah ibẹ̀ mo ti rí i pé Noah lẹ́yìn tí a fi omi pa ayé rẹ́ wọ́n ní ó bímọ mẹ́ta Shem, Japheth àti Ham.
ibi sáàmì yẹn náà ni Christian àti Muslim tó ń jà ẹ̀ tiwa. Abrahamu tiwa Abrahamu ni. ham yìí gangan sà òun ni wọ́n ní ló bẹ̀rẹ̀ àwọn Africans àwọn èèyàn dúdú. ok àwọn dúdú. now sà wọ́n jẹ́ ká mọ̀ wípé ham ṣe ẹ̀ṣẹ̀ kan sí bàbá rẹ̀ Noah níbi tó ti rí ìhòòhò rẹ̀. bẹ́ẹ̀ni. bàbá ẹ̀ wá ṣẹ́ ìpè fún. ok. now sir èmi wá sọ pé òkè èpè yẹn till now ó sì ń jà wá lọ́wọ́lọ́wọ́ tèmi ṣe rí. ok. èmi wá rò pé ní gbogbo àwọn tí Ọlọ́run ti rán pátápátá mi tẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ náà lórí íńtánẹ̀tì mo ní gbọ́ àwọn bíi bàbá Adébóyè àwọn Facebook àwọn tó ti rán àwọn àáfàá ńláńláńlá kí ló dé tó Ọlọ́run ò lè rán èèyàn kan bó ṣe ní Jésù kú fún àwọn Ísírẹ́lì kó tiẹ̀ pa ẹ̀ṣẹ̀ yìí rẹ́ kí ló dé sà. ẹ ṣeun ṣe rí kò sí ìran kan tọ́lọ́run rán òjíṣẹ́ sí kò sí ìran náà ìran Yorùbá Ọlọ́run rán sí wa dáadáa èyí tó clear yìí l'Ọ̀rúnmìlà òjíṣẹ́ Ọlọ́run l'Ọ̀rúnmìlà ṣe rí Ọbàtálá Ṣàngó Ọya Ọ̀ṣun ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n lẹ́yìn tó papòdà tán ìgbà táwọn rí pé eléyìí yàtọ̀ sí èèyàn ṣé mọ̀ ìṣesí wọn yàtọ̀ ọ̀rọ̀ wọn yàtọ̀ wọn pé àwọn eléyìí special náà yóò sọ wọ́n di òòṣà lẹ́yìn tó kú tán ni tó bá yẹ kígbà tójú dúdú Gbénga Adébóyè a máa bọ́ ni Fẹlá a máa bọ́ Fẹlá ni náà àwọn kan wèrè kan bọ́ àṣọ ṣe rí ìyẹn tó ṣe kò síbi tí òyìṣẹ́ ò sí o kò sórí lè tó lórí iṣẹ́ tiwọn bọ̀ torí pé tó máa lọ tó wọ́n máa ń change message wọn ni ó kẹ́wọ́ Jésù ń sìn kí ni Jésù yìí kí a ń ṣe ìwọ̀n ọmọ Ísírẹ́lì gan mi ò lè gba Jésù gbọ́nú wọn nítorí bí gbogbo wàhálà tó dá wàhálà ìgbọ́gbọ́ ni a ní òjíṣẹ́ tiwa àwọn náà ní tiwọn kò sẹ́ńtọ́ lọ́wọ́ ni ṣe rí ìtàn pé Nóà ṣépè fún àmù yẹn ìtàn tó bá tí ò bá láàká ìmọ̀ ni kò bá láàká ìmọ̀ ànábì Ọlọ́run kì í ṣépè wọ́n yé bá nǹkan jẹ́ irọ́ o Bíbélì lẹ́yìn káwé bá nǹkan jẹ́ kò ṣépè rí ó dàbí ọ̀rọ̀ burúkú kan tí Bíbélì sọ tó nígbà tó máa bí Ismaila ọmọ ayé jàgídíjàgan wọ́n á bí àwọn kéèyàn rẹ̀ pé kí ni Ismaila ṣe tó ọmọ tó ìbí tó lọ́ọ́ fi ṣépè fún Ọlọ́run burú gan o àbí wọn ò tí ì bí o wọ́n lọ́mọ yìí jàgídíjàgan ni yóò máa jẹ kí ló ṣe ọmọ tó ò tí ì bí tó lọ́ọ́ dẹ̀ ṣépè fún ní oyún kí lè ṣe ara àwọn biblical jargons nìyẹn biblical error nígbà tó ń dá ànábì Ọlọ́run mutí yó ó wá ń jó ní òyìn Nóà ó mutí yó ànábì Ọlọ́run èèwọ̀ ni kó mutí yó àtúwáwí tán wọ́n ní Sólómọ́nù oníyàwó 300 àlẹ́sẹ̀wà ànábì Ọlọ́run àná àlè èèwọ̀ èèyàn kan biblical jargons ní ìlànà sọ̀rọ̀ yẹn ò correct sà. kò correct rárá ẹ̀yẹ láàrin wa ṣé èèyàn kan lè lé obìnrin 1000. mi sọ̀rọ̀ Solomon. inú ọjọ́ ara ẹ̀ náà ni ìkan náà ni ara àwọn biblical jargons ní ọ̀rọ̀ Nóà yẹn náà lórí ọ̀rọ̀ Lóòtù tọ́ lórí wọn tí ó bá àwọn ẹ̀sùn èèwọ̀ ní ọmọ ẹ̀ méjì biblical jargons ní ṣé kí n gbà tí ò kì í yá àwọn èèyàn ṣé láwọn tó kọ Bíbélì wọ́n ṣe kankan ní Jeremiah ṣe pariwo Jeremiah chapter verse 8 ó ní kí ló wí. báyìí ni èyí ṣe rí pé ọlọ́gbọ́n ni àwa bẹ́ẹ̀ni àti sẹ́wọ̀ òfin Ọlọ́run bẹ ní ọwọ́ wa. bá a tún gbé. báwo ni èyí ṣe rí pé ọlọ́gbọ́n ni àwa àti wípé òfin Ọlọ́run bẹ ní ọwọ́ wa. sẹ́wọ̀ kálẹ́mù èké àwọn wòlíì ó ti sọ òfin di èké. wọ́n change story yẹn outrightly ni kódà Ọlọ́run kàn fáwọn ọ̀rọ̀ inú Kùránì gba ayé Kùránì 5 Suratu Maida verse 13 and 14 Ọlọ́run kàn fáwọn ẹ̀ pé wọ́n mọ̀ dàrú ni nítorí ìdàrú ni pé ṣé rí pé Jésù nìkan ló vindicate gbogbo ànábì Ọlọ́run. ṣùgbọ́n nítorí yíyẹ tí wọ́n yẹ àwọn májẹ̀mú tí a ṣe pẹ̀lú wọn. wọ́n yẹ májẹ̀mú Ọlọ́run ṣẹ́bi lé wọn. Ọlọ́run ṣépè fún wọn. àwa sì ṣe ọkàn wọn ní líle wọ́n sì ń yí àwọn ọ̀rọ̀ Ọlọ́run padà kúrò ní ààyè wọn. ó sọ nítorí kó bá ọmọ Ísírẹ́lì nìyẹn o wọ́n mọ̀ change àwọn kinní yẹn ni kó lè suit purpose tiwọn
ìgbà táwọn róòmù wá gbàjọba ní ẹ̀ẹ́dà náà já ètò pè wá nú ẹ̀ wọ́n wá tún rẹ́kọ́ọ̀dù kọ lórí jẹ́ pé kò sáànà bí ọlọ́ọ̀kan tó hàn fún ní àlébù lórí Ábúráhámù. àbẹ̀kẹ́ fojú rẹ̀ wò wọ́n ni. gbogbo ẹ̀wọ̀n ọ̀dà iná fi sọ pé Jésù sọ̀rọ̀ kan nínú John chapter 10:7. Jésù fún ọ pé ẹ máa gbọ́. èmi ní ilẹ̀kùn àwọn àgùntàn. Jésù lè sọ̀rọ̀ yìí láéláé. olè àti ọlọ́ṣà ni àwọn tó ti wá síwájú mi àwọn àgùntàn kò sì gbọ́ tiwọn. ta ló ń gbè lólè? Mósè, Ábúráhámù, John the Baptist, Jeremiah, gbẹngbà ẹ. wọ́n ní bọ́lá ti kà ní John chapter 8. John 10:7. John chapter 10:7 and 8. Okay, John chapter 10. ẹ bá gbé English. Gẹ̀ẹ́sì mi. English. ẹ bá wá good news. èdè òyìnbó. English. ẹ bá ń ṣe English. èdè òyìnbó. ọ̀rọ̀ àgbẹ̀ dà. lórí fóònù. mi forí fóònù. ẹ̀yà náà. ẹ lọ gbé wánu mọ́tò náà. ó sódì. Yorùbá ló wà mẹ́. ok. ẹ lọ gbé wá. ẹ máa wẹ̀ ẹ máa jókòó lẹ̀. English èdè òyìnbó. ok. ẹ fún ọ lẹ ẹ máa fún ọ ń tíà. ok. sallallahu alaihi wasallam. kí ni yóò sọ̀rọ̀. béèrè. ok. dá lóhùn tán. èwo nìyẹn. ó sọ ó ní Jésù ló ní kí wọ́n má bọ̀rìṣà mọ́ ṣé lóòótọ́ ni. Jésù sọ tó jọ. torí bẹ́ẹ̀ mi ṣe kà á. Jésù sọ rí. nínú Qur'an ànábì Ibrahim. ìsàlẹ̀. òun ló stọ̀pù. òòṣà. mọ́mọ́ náà dẹ̀ stọ̀pù wà tó dé. ànábì Ibrahim. bẹ́ẹ̀ni. ìyá ẹ̀ àti bàbá ẹ̀. abọ̀ṣà ni wọ́n. wọ́n máa ń gbìn èrè ni. bẹ́ẹ̀ni. nígbà tó bá mú èrè tó dáa tó gbé sí orí ànábì Ibrahim sallallahu alaihi wasallam. aleyhi salam. àwa bẹ̀rẹ̀ sí ní kọrin. bẹ́ẹ̀ni. iná rẹ̀ wá ra ẹ̀yin èèyàn mi àdánwò rẹ̀ wá ra ẹ̀yin èèyàn mi èṣù rẹ̀ wá ra ẹ̀yin èèyàn mi àdánwò rẹ̀ wá ra ẹ̀yin nítorí ẹ̀ àwọn olówó Mẹ́kà wọn ò lè rà á torí bàtó ti jádánwò wọ́n ti bá yín wọn jẹ́. wọ́n wá lọ fi ẹjọ́ Ibrahim sùn àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n sì ń sin èèyàn kan ní tó fi ń gbìn èrè yẹn. ìgbà tí wọ́n fẹ́ gbìn Ibrahim òun fúnra rẹ̀ ló lọ sí Kaaba tó lọ fi torí Kaaba nígbà yẹn èrè ní ó wá fi igi kọ́ òun ló jó kínní yẹn tó fi wá gbé Kaaba bẹ́ẹ̀ èmi ò rí i pé Jésù nǹkan ó dáa. Jésù ò tiẹ̀ ṣe nǹkan tí wọn. kò dá ẹ bọ Jésù oníwàásù ni. àwọn ọmọ tó dẹ̀ tẹ̀lé disciples ó jíṣẹ́ títí tán fi mú ni. bẹ́ẹ̀ni. so kò sí pé bóyá Jésù ó lè gbà yàn là ó ní said the Lord kò ní ẹ fà sọ wípé òun lòún wò ẹ sàn ó ní tí ìgbàgbọ́ ẹ bá mú ẹ lára dá said the Lord. bó ṣe rí nìyẹn. ṣìkìnà. ẹ ṣe o bàbá. àyànjú ara wa má wọrí. now. sallallahu alaihi wasallam. John 10:7 and 8. John yìí wọ́n kọ́ kà láti 6. okay. only this parable spake Jesus unto them. But they understand not what things that they were which he spoke unto them. Then said Jesus unto them again, Verily, verily, I say unto you. Verily. Verily, verily. I say unto you, I am the door of the sheep. All that ever came before me are thieves and robbers. LSC one, Ben, sir. LSC one, alright. Me more to download the Bible.
ẹrẹsì wà. bó ṣe wà bẹ́ẹ̀ nìyẹn ẹ bá gbé bíbélì wá hard copy. ok ẹ jẹ́ ká gbé hard copy. ẹrẹsì wà lórí. àbẹ soft copy. ẹ jẹ́ àrí hard copy. hard copy. ẹ ṣe kíá ẹrẹsì wà lórí. ẹrẹsì wà lórí soft copy. soft copy lele I need the hard copy. hard copy. so kọ́ tó gbìyànjú tí máa ń sọ ni pé ṣe rí àwọn tí wọ́n dá Christianity ilẹ̀ wọ́n fẹ́ specialize Jésù nìkan ni. bẹ́ẹ̀ni. pé ìwọ̀n nìkan ló dáa jù. Mose kò wá òkè. Ọlọ́ṣà ni. Joshua kò wá òkè. wọ́n bá everybody jẹ́ kọ̀ọ̀kan nu wọn. Jésù nìkan ló pé. wọ́n sì tún bá jẹ́ ni. wọ́n lè tún wá bá Jésù náà jẹ́ ni o. tó lọ́ pé Jésù ló lè. ẹ máa kà wọ́n lọ jáde lóko. àwọn tún pèrè lépè. ẹ dá mi lóhùn. ẹ ṣe kí á táìmù ti lọ o. ustaza. now ustaza. now. ṣe rí inú mi dùn fún kankan. now. torí pé Jésù tí à ń sọ̀rọ̀ ẹ̀. now. bó tilẹ̀ jẹ́ díẹ̀ Qur'an náà sọ̀rọ̀ ẹ̀. dáadáa. ó mú dẹ̀ mọ̀ wípé lóòótọ́ torí ìjẹkújẹ tí àwọn kan fẹ́ jẹ lọ gbé Jésù àsínbọ̀. ó wà ń bẹ̀ gan. mo mọ̀ gbogbo táìtì òun ayé láìkì ẹ̀ tọ́ oyin ni. ṣùgbọ́n èmi ń tèmi o mo ka ìwé yìí. ok. mo dẹ̀ mọ̀ òótọ́ tó wà ń bẹ̀. ìyẹn Kùránì àbí. Ìkùránì àti Bible sà. ok. mo dẹ̀ mọ̀ òótọ́ tó wà ń bẹ̀. mo dẹ̀ mọ̀ pé most of àwọn ọ̀rọ̀ ìmíì tó wà nù Bible ó contradict ara wọn. ó pọ̀ ó contradict ara wọn. ṣùgbọ́n bí èèyàn kan ṣe kọ ilé ìsà tẹ sọ pé olóòbùkù ni. bẹ́ẹ̀ni wèrè gidi ni. bẹ́ẹ̀ náà lẹ́yìn tó kọ yẹn Ọlọ́run àjò náà. èwo nìyẹn. èwo nìyẹn. èyí tọkọ ń sìn tí Jésù ti sọ pé òun olè àwọn tó wá olè ni wọ́n. àbẹ̀lọ́ṣà. tó bá jẹ́ pé a lè ka Hebrews àbẹ̀yẹ ka Lárúbáwá ń sìn. ẹ ṣeun tí wàá láwà nìyẹn. bọ Ọlọ́run àṣeyẹ mi wàá bá yín sọ̀rọ̀ Jésù sà ọ̀rọ̀ tèmi wá sọ yẹn lèmi kàn fẹ́ clear mi dẹ̀ ti ní ìmọ̀ ẹ̀ ẹ̀yin gan ẹ ti sọ pé jargons ni ẹ̀ láti wà láta. wọ́n ti gbé dé o. news kí ló dé a ní oyè yọkọ wá. gbogbo ẹrù ló gbé wá o. ó wà mẹ́ẹ̀. aláàbà bàbá aláàbà. eléyìí bọ̀ hard copy rè. hard copies. èwo lẹ fẹ́ bẹ̀ náà. hard copies. King James wà ń bí o. ok ẹ wá King James ok jáde. NIV wá NIV wá. NIV náà wá NIV wá. hard copies. tẹ́nàìbì bá ti sọ bẹ́ẹ̀ ayé pé báyìí ò ṣe káàmọ́ nìyẹn. ó pọ̀ New International Version. tẹ́nàìbì bá sọ bẹ́ẹ̀ á jẹ́ pé báyìí ò ṣe káàmọ́ nìyẹn. ó gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. kò gbọ́dọ̀ má sọ. báwọn tó ti wá ibo ló ti wá sọ wípé èmi ò wá láti wá ba iṣẹ́ wọn jẹ́ mo wá láti wá ṣàfikún ni. kí wá ní ìyàtọ̀ yẹn. NIV náà bá ti sọ bẹ́ẹ̀ ayé pé báyìí ò ṣe ká mọ́. NIV wá. ó wà bẹ́ẹ̀ NIV òun náà sọ. NIV rè. bíbélì ni. NIV nìyẹn. NIV rè. ẹ bá mi ṣe John 10:7-8. John 10:7. NIV. NIV. New International Version. ẹ máa gbọ́ o. New International Version. Allah akbar. ẹ kà sókè. báyìí ò ṣe kà mọ́ rárá. gbogbo ẹ̀kan náà ni. yé. Allah akbar. ó yẹ ìjà gbọ́. ó sọ ó ní therefore Jesus said again, I tell you the truth, I am the gate for the sheep. bẹ́ẹ̀ni. All who ever come before me are thieves. were thieves and robbers. and robbers. Yeah. Wow.
hard copy ni. hard copy without heresy. NIV ni ẹ má mú mi wà mọ́. ọ̀rẹ́ ẹ má mú mi wà mọ́ tẹ́lẹ̀ bá ti jẹ́ NIV. NIV ni ẹ wò lẹ́yìn NIV ni ẹ má mú mi wà. NIV ni ẹ bá fún màmá yìí. sọlú alánàbí kẹrin. sallallahu alaihi wasallam. ṣe rí dádì ẹ rí i pé níjẹ̀jọ́ nígbà tí mò ń sọ̀rọ̀ mo ní mo lọ sí Maracas mo ké Qur'an mo dẹ̀ cycle Qur'an. ok ní Maracas. ní Maracas nígbà tí mo padà sí Kristeni mo lọ sí Baptist class. mo lọ sí Baptist class. okay. at least for 1 year and I read the Bible. mo sọ fún yín mo ní kò sí nǹkan kan ńjẹjọ mo ní kò sí Bible tí mi ṣàìka kò sí nǹkan kan ń bẹ yàtọ̀ sí orin Dáfídì ẹ dẹ̀ mọ̀ pé Dáfídì ẹlẹ́ṣẹ̀ pọ̀nbélé ni ṣùgbọ́n tó bá ti sẹ́lẹ̀ ọ̀la náà bí kárí. sallallahu alaihi wasallam. ṣùgbọ́n tó bá ti ṣẹ lọ́hùn ó ní bó ṣe máa ń kí Ọlọ́run. màámi ṣé ló gbọ́n tó kọ ìkọkúkọ ni. Dáfídì èkọrin ànábì Ọlọ́run ni. ṣe mọ̀ pé òun náà máa ń tó bá ti ṣe ó máa ń bẹ lọ́hùn. báíbù nìyẹn. ó ń bẹ lọ́hùn. ó máa ń bẹ lọ́hùn bọ̀ kó ń ṣe orin ló fi bẹ lọ́hùn. bó tẹ̀ forin bẹ́ẹ̀. gbogbo sáàmù yẹn. ṣe mọ̀ pé kì í ṣe gbogbo wa ni Ọlọ́run pè wọ́n dẹ̀ sọ wọ́n ní ọ̀pọ̀ la pè. díẹ̀ la máa rí. díẹ̀ la ó rí. bẹ́ẹ̀ni. nù díẹ̀ tá ó rí. bàbá kàwá mọ́ wọn. àbí kí wọ́n jẹ́ Muslim ló máa jẹ́ díẹ̀. ó kù sí wa lọ́wọ́ ó dẹ̀ sì kù sí Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run ti fi hàn wá kò kù sí wa lọ́wọ́. sọjọ́ náà bí kárí. ọ̀sálàm. ṣẹ́rí dádì sà. naam. ṣẹ́rí tábà ní afẹ́ máa sọ yí pé kí Kristẹni kó kúrò lórí ilẹ̀ èdè ayé. wọn lè kú o. kò lè kúrò. àìnáwó àtọ́ máa wọ. ṣe gbogbo wọn. gbogbo sọjọ́ náà bí kárí. gbogbo wọn ni o máa mi. ẹ jẹ́ n sọ fún yín. ẹ jẹ́ n sọ fún yín. mo ní ẹ̀rí tó dájú. ṣé nínú Kristẹni tẹ̀ ń sọ yẹn. bẹ́ẹ̀ni. ṣe mọ̀ pé àwọn kan wà tó ń tẹ̀lé Islam. bí àwọn wo. tán kírun. ẹ ní sùúrù tí wọ́n ń rùkú. kò má tàṣẹ lẹ́yìn yẹn. tó ń kírun. wọ́n tán ara wọn ṣe ni. tí wọ́n ń kírun. gbọ́dọ̀ ti kírun. ní wákàtí 5 ní chọ́ọ̀chì. fáàtì ni mò ń sọ fún yín. ẹ máa gbọ́ màá mi. kò tí ì pọ̀ o. mo á bọ̀ ṣùgbọ́n màá sọ orúkọ wọn fún yín. mo á bọ̀ mà ṣẹ́rí. tí wọ́n ń kírun. ṣé wọ́n kọjú sí kíblà. sí Kaaba. kíblà Kaaba gidi. náà kọjú sí. tí wọ́n dẹ̀ ń sọ fún àwọn yìí pé. Ọlọ́run lẹ́yọ kan. Ọlọ́run lẹ́yọ kan. wọ́n dẹ̀ ń gba Ramadan. Amẹ́ríkà náà wà àwọn ṣọ́ọ̀ṣì ẹyọ kan náà dẹ̀ ni. àmì tí bá ń pàdé. ṣọ́ọ̀ṣì ẹyọ kan náà dẹ̀ ni. mi tí bá ń pàdé gbọ́dọ̀ mọ̀ wọn. ibẹ̀ ni pátánà mi ń lọ. ok. kò yẹ yín sìn. ok. wọ́n wà kì í ṣe pé kò sí. ok. àwọn atagbàgbọ́ yìí pé Islam ni Jesus Christ kò wọ́pọ̀. ok. pé Ọlọ́run pàtẹ́wọ́ oúnjẹ tó bisimilayi Ọlọ́run má ṣe wá lọ́mọ náà. bí ẹ bá ti kírun ọmọ náà ni o. ẹ ní sùúrù dádì. mo ń gbọ́ yín mà. ṣé rí irun tẹ́ ń sọ pé kíkì mo sọ fún yín bàbá mi àlùfáà ni ìyá mi deacon ni I was in secondary school. Kristeni ya yín. Kristeni àti Muslim ni gbogbo ìdílé mi. wọ́n ti ṣe làwọn fẹ́ láti ilẹ̀. from no. ẹ̀wọ̀n tó fà. ẹ ní sùúrù. excuse me. ok ma ok. right from the secondary school. lèmi ti bẹ̀rẹ̀ sí ní kéwú. ok. ẹ̀sìn bàbá kò lè gbọmọ là. ṣùgbọ́n ẹ̀yin Muslim máa ń sọ wípé ẹ̀sìn bàbá ó lè gbọmọ lọ. dandan nìyẹn. lórí ẹni sùúrù lórí nǹkan kan ṣoṣo tí gbogbo wa gbàgbọ́ pé Jésù Islam ni. bàbá ń kírun ọmọ ò kírun. ẹni sùúrù. naam. tẹ́ bá wò ó ní ṣọ́ọ̀ṣì òde ìsìn àwọn ọmọ Muslim ló pọ̀ jù. ìwà kó àná wá kiri. bẹ́ẹ̀ ni torí wípé kí ni ìdí wákàtí 5 ó ṣòro láti kí. ó máa ṣòro torí kèfèrí ni wọ́n. bẹ́ẹ̀ ni
wákàtí márùn-ún ó ṣòro láti kí ṣùgbọ́n tá a bá lọ sí ṣọ́ọ̀ṣì tẹ́ bá dúró ijó ni wọ́n á jó orin gbogbo àwọn jùjú nǹkan kan bẹ́ẹ̀ni wọ́n á ṣe rékèrèké ẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ni ṣùgbọ́n ìyẹn ò lè ṣe é. a lè ṣe ìwọ ni. ìyẹn náà lè fi wàásù níjọ́ kìíní àná pé ọ̀nà tóóró lọ lọ sí iye. gbà tó wọ bẹ̀ ń kọ́ bẹ́ẹ̀ni ó wá di gbàgàdà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so ẹ jẹ́ kí a wò ó ní pé àwa tá ń kírun àtàwọn àtàtú sọ pé òkè Jésù rèé kì í ṣe yí pé àmọ̀nà òtítọ́ ṣùgbọ́n àwọn tó kọ́kọ́ mú Islam wá tó mú Muslim wá ti mèèyàn ó ti mú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣìnà. kí ló ṣe. bisimilayi ṣé àáfà tó lọ bá ń sìn tó ló níṣòro. àwọn kan náà mú Islam wá. a ní sùúrù ṣáríkà tó kọ́kọ́ mú Islam dé gbogbo ibi rékèrèké wọn ò fún wa ní ìtumọ̀ ẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni àwọn fúnra wọn náà máa ké àwọn náà máa ké ìtumọ̀ ẹ̀ nítorí ẹ̀ náà ṣe ń pe àwọn ọmọ tó ṣe ń sọ orúkọ àwọn ọmọ wa orúkọ tí tó yẹ kó sọ ọmọ wa ń gbà yẹn. wọ́n á pe orúkọ ọmọ ẹ̀mí báyìí tábánikẹ́ lọ túmọ̀ ẹ̀ ó lè jẹ́ ẹranko ni. torí pé kò sí ìtumọ̀ nínú Islam nígbà yẹn ó ti mú ọ̀pọ̀lọpọ̀ ṣako lọ. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àti pé àti wọ́n mọ̀ báyìí àti padà iṣẹ́ ńlá ni. ṣùgbọ́n mo dúpẹ́ púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé ẹ̀yin tẹ wá ń túmọ̀ ẹ̀ tẹ tí wọ́n fi ń yé wa kí Ọlọ́run ọba kó tọ́ gbogbo wa sọ́nà. àmín àmín. òun ni ṣùgbọ́n tẹ bá mọ̀ sọ fún yín níjọ́ yẹn nílé lọ́dọ̀ yín mo ní tẹ bá ń sọ pé Kristẹni kò sẹ́sìn bẹ́ẹ̀ tí ẹ bá fi wọ́n ní àgùntàn tó sọnù ó ní ìdí tó fi sọnù tẹ́ ẹ bá fi sùúrù àtọ̀pọ̀lọpọ̀ mú wálé yóò máa ṣàkó lọ ni. bẹ́ẹ̀ni. so bisimilayi mi ní sọjú bẹ́ẹ̀ yẹn lọ lálẹ́ yìí ó di Ilé Ifẹ̀. lágbára Ọlọ́run ẹ má wọrí. Allahu Akbar. Allahu Akbar. ajọ́ múra Ilé Ifẹ̀ ni. màmá tó ọlọ́run sọ wa. bàbá tó náà lọ Ilé Ifẹ̀ sá. ẹ jọ ẹ fún ọ lórí ọ̀fẹ́. ajọ́ lọ ni. àbò pẹ́jọ́ lọ ustaz ẹ fún ọ lórí ọ̀fẹ́ torí bí ilé parọ́ sá. ìkan tèmi àti pásítọ̀ mi jọ ń sọ gan bí nìyẹn. so ìkan tèmi kàn fẹ́ kọ́ mọ̀ kí pásítọ̀ mi mọ̀ ni pé lóòótọ́ Jésù wà. Jésù wà. lóòótọ́ ó wá láti wá ṣiṣẹ́ ṣùgbọ́n ọ̀nà àti àwọn nǹkan tó sọ fún wa ni kò pọ̀ rẹ̀ at least ojú èmi àti yín sìn lọ́yìn wọ́n ti sọ pé Jésù sọ wípé Mósè gbogbo wọn ó lè ní wọn bọ̀ èmi àti mọ̀ pé Jésù ò lè sọ bẹ́ẹ̀ àbí bá ṣe gba Jésù ṣé Jésù lè sọ bẹ́ẹ̀ Jésù ò lè sọ bẹ́ẹ̀ so èmi náà ti rí i pé ẹrẹ́sì là ń pè nílànà ẹrẹ́sì Ọlọ́run adáríjì wa sà so nǹkan tẹ̀mí fẹ́ mọ̀ sà ẹ ti sọ fún mi nípa Noah ẹ dẹ̀ ti jẹ́ kí n mọ̀ pé kò tó ànábì Ọlọ́run ni sí nǹkan mọ́ bẹ́ẹ̀ ẹ ṣe gan sà ṣùgbọ́n ẹ wá jọ sà ustaz mi sà mo fi ọlá ànábì bẹ̀yìn sà bí wọ́n ṣe sọ sà ṣe rí ọ̀rọ̀ yìí ó ti wúlẹ̀ in fact ó kọjá igi ìrókò so tẹ́ bá fẹ́ bá wa wú sà ẹ jẹ́ kí ìyẹn mò ń sọ àwọn tí wọ́n ti sọ pé òun mọ̀ ọ̀nà òye títọ́ òun lè ṣe kinní náà ẹ jẹ́ kó mọ ọ̀nà yẹn gangan tó ní sí pé bóyá ẹ fẹ́ fà wá sínú Muslim torí àwọn kan máa sọ pé wọ́n fẹ́ káwọn di Muslim ní o kí ló kàn tèmi èmi ìkọ́ tó inú mi bá dùn sí sà. Ọlọ́run ló sọ di Muslim mi kọ́ kálẹ̀ ìkọ́ tó inú mi bá dùn sí sà bẹ́ẹ̀ mi ṣe ti mọ̀ yìí ìkọ́ tó ti wà lọ́kàn mi tẹ́lẹ̀ ni pé mo mọ̀ pé Islam òun ni ọ̀nà tó lè gbé ẹ lọ sọ́run. kẹwàá ṣe ló wá kù. ẹ sà ṣe rí béèyàn ṣe máa sin Ọlọ́run òun nìkan ló yé
irọ́ o ó fi lànà lẹ̀ o ó bọ̀ sá ó filẹ̀ o ẹ jẹ́ ká rántí sá o ipe ìlànà tó filẹ̀ yẹn náà pẹ̀lú bó ṣe wà inspired tó àwọn nǹkan náà lọ kọ́ lẹ̀ sá. dandan nìyẹn. so wàá lè sọ wípé àwọn tó kọ́ náà they are 100% right at least ojú wa náà láti rí yàn kan tó túmọ̀ eléyìí tó túmọ̀ jargons. ẹ wọ́n ṣẹlẹ̀ they are 100% right because nígbà tó ń kọ́ lẹ̀ mọ̀ọ́mọ̀ wà láyé ńgbà yẹn. wọ́n dẹ̀ ń kà á sí ilé tí ó dẹ̀ ń confam ẹ̀. ìgbà tó ń translate sáwọn èdè ni wàhálà dé ṣègùn tí wọ́n fẹ́ translate ó depend lórí mood tó bá wà àti perception irú àbúrò mi perception ló kó bó òun perception lásán ló kó bá ó mọ tó wà ńlá bá wá ẹ̀ kó tó sì tú pé tó ń fẹ́ tú lélẹ́yìí ó lè tú bẹ́ẹ̀ ló fi jẹ́ pé Kùránì máa ń ní Arabic and translation tó bá sì tú ẹ lọ ká Arabic kò ní sì tú láéláé ìyẹn perfect torí ànábì ta tẹ̀lé Arabic ni ṣé méjì ọ̀pẹ̀ táwọn Christian ní ẹ̀ mọ́ àbọ̀ ìwé Jésù ti ẹ̀ kàn wọ́n Jésù ṣèdè méjì ju Hebrew lọ now tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí Jésù sọ ní Hebrew yẹn wọ́n kọ́ sí left ṣẹ̀pẹ́ normally ní tí wọ́n gbọ́ direct tó máa yàtọ̀ wọ́n dẹ̀ kásán lè tí ó kà òun náà gbọ́ fine no problem but ìgbà tó ń translate ṣẹ̀pẹ́ sìn èdè òyìnbó òkè fún àpẹẹrẹ ẹ wo Bible nsìn Genesis ìtọ́wò Genesis tó fi tú wa ni pé ìbẹ̀rẹ̀ inú bẹ́ẹ̀rì ọkọ̀ọ̀kọ̀ Genesis àjàyè òrìtú ètò wa simple jù numbers kí ni ìtumọ̀ number òǹkà ó sọ inú mẹ́rì ẹni ẹ̀wòrán ó ń tu ní o kẹ́ni kọ́ akọ mẹ́kọ̀ọ́ number kọ́kọ́ numeri my numeri is akọ ó yà wèrè your numeri is kí ni òǹkà mi ló yẹ kó bẹ́ẹ̀ kò tún òǹkà ó wọ numeri so the same thing ló kó bá àwọn bíbélì yẹn gan àti pé ṣe mọ̀ kò sí bí èdè ṣe máa wà tí ò ní àwọn ìdíkọ́ àti òṣè tú fún àpẹẹrẹ kí ni Yorùbá bob kò sí ẹgbẹ́ sọ àdó tó ń taná àdó níná ṣé ìtógun iná àdó lòun náà àdó gúngùn so bẹ́ẹ̀ náà èdè kankan ló ní bí Yorùbá ṣe wà yìí náà bẹ́ẹ̀ ni òyìnbó lè tú kíní kan sóyìnbó láéláé ẹ kú ewu ọmọ wọn bí dá atasapa mi lórí. ṣé wàá sọ congratulations àbí ẹ kú ilé welcome báwo ló yọra wọn ẹ kú ilé wo ni welcome ẹ kú ilé o die house akínyìn o ṣé die house ló bá sọ. die house. so èdè kankan ló ní ló fi jẹ́ pé láwùjọ ìgbọ́ ló wà ń bẹ̀ for sure tẹ́ ẹ bá sí rẹ máa ṣì tú dandan nìyẹn ẹ máa ṣì tú kẹ́ni kí wọ́n máa sọ lọ́sìn kí wọ́n á ní òrùkú tìǹdì orúkú tìǹdì to English. orúkú is eruku. orúkú ẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ẹwà èdè Yorùbá nìyẹn. orúkú is eruku. grammatical term ni tí o ṣe tú. orúkú is eruku. tìǹdì ńgọ́. tìǹdì is ó dúró lójú kan. stand still no give me stand still. ìtúkùtù ló tú. so bó ṣe rí exactly nìyẹn. Ọlọ́run nípa àmọ̀ yín rẹ sà. àmín. Ọlọ́run nípa àmọ̀ yín rẹ sà. àmín. kí wàá ní ọ̀nà àbáyọ báyìí sà. ẹ ṣeun. àmọ́ kírun. irun kíkí lọ́nà àbáyọ. àmọ́ kírun ni. Ànábì sọ̀rọ̀ kan. sallallahu alaihi wasallam. Ànábì ní ìyàtọ̀ àlárín muslim àti kèfèrí irun kíkí ni. ìyẹn dẹ̀ ló le jù. mo sọ fún yín náà wà láì Christian kọ́ ni mi jọ kan ó ní àǹfààní mo láìjẹ̀ sí gan o. mo fẹ́ ṣe ìsìlámù yẹn but kíní kan ni mi lè ṣe. ṣé mo lè má kírun torí yẹn ló le jù mẹ. ẹ máa rán lójú. àárọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ alẹ́ lójoojúmọ́ wọ́n rẹ̀ yín ni. kò sí sinmi. ok yóò bá ṣe wà yín náà muslim mélòó ni wákàtí márùn ẹ̀ péré lójúmọ́. àbí o. tájọ́ ń ṣe láìláì rárá òní o torí yẹn ló le jù ní ìyẹn kò láyé sá fún. tí ìsìlámù fi lé lójú wọn. tá a bá fi yọrù kíkí kú o ṣọ́ọ̀ṣì ò ní kú tó wà torí wọ́n ní ìnira tó wà lọ́wọ́ yẹn pọ̀
ẹ̀ǹdẹ̀ ẹ̀lú ẹ̀yọ́kọ̀ ẹ̀ǹdẹ̀ ẹ̀yọ́kọ̀ ẹ̀ǹdẹ̀ ìgbà tí wọ́n lọ ṣọ́ọ̀ṣì láti àárọ̀ Sunday ìrọ̀lẹ́ Sunday ó máa lọ bí iṣẹ́ jọ Monday o. kí wàá ní fi ń sinmi gan. Sátidé ó tún lọ bí iṣẹ́ o sọ́ọ̀nì tó yẹ kó fi sinmi kó kàn lọ ìṣẹ́jú mẹ́ta kó padà sílé ṣúlẹ̀ ní á lọ wínà lọ́tà látàjà ló ti wá èèyàn gbé lájà ó lọ sí wínà lájà wínà lẹ́yìn ọ̀tà ẹjọ́ ákùnrin láago 4 àárọ̀ kó tó dọ̀hùn kó tó bá ń bọ̀ lójú òru ó sì tún lọ bí iṣẹ́ ìjọ lèmi ẹ̀ tó fẹ́ gùn náà tó bá tọ́wọ́ ayọ̀rọ̀ kíkí ẹ̀ kó òkùnrin lọ wínà mọ́ wọ́n já ṣíre kọ́kọ́ pàtàkì kó jó ó máa lọ ilé ẹ̀ kó lé irú yẹn ní ìṣòro wà. òun náà sì ní iye olóòrè ìjọ sí wá òun lè sí wá. bí ò sí irun kò sẹ́sìn. so ọ̀nà àbáyọ ni kéèyàn jẹ́ muslim kó dẹ̀ máa kí irun wákàtí kẹfìrí ló ń tàn. bẹ́ẹ̀ ni. tí o bá ti kírun ẹrẹ sí i. ó máa ń le gan ẹrẹ. gbàgbé àwọn babalágége kaná àṣesílẹ̀ Ádámù tàná akúrí ní ó gbàgbé yẹn o kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Ádámù.